mo fi kí bàbá wa àgbà lágbàjì níkàlẹ̀. Sheikh. àwọn ni wọ́n ń kí nínú Al-Qur'ani pé as-sabiquna al-awwalun. àwọn bàbá Sheikh Muhammad Labib. tàbá wo mílà ẹ̀sìn dà wá pọ̀ kéwú dà wá pọ̀ ṣùgbọ́n mílà wa ọ̀tọ̀ọ̀tọ̀ ni. Zumratul Mu'minin nípínlẹ̀ gbogbo àwọn bàbá wa àwọn tọ́lọ́ ń sì fi polówó rẹ̀ àwọn bàbá wa Sheikh Ahmad Muhammad Labib. Markazi ní àwa nínú àwọn tọ́lọ́ ń sì fi polówó rẹ̀ lèmi náà wà. Yah Satar. sọ gbọ́ mo ti sọ̀rọ̀ yẹn. sọ pé tẹ̀bọ̀n ìdíyà ni mo lò fẹ́ mi nínú ṣùgbọ́n àwọn tọ́lọ́ ń fi polówó gan lójú ọ̀nà Zumratul Mu'minin bàbá wa Sheikh Ahmad Labib. tó gbọ́dọ̀ ní kò rí bẹ́ẹ̀. ọgbà lèmi máa wá fi kíkí wọn torí èèyàn gbọ́dọ̀ máa yí ẹ̀. mo máa ń kí wọn ní kíkí ẹni tó wà níwájú. mo fẹ́ràn kí n pàdé aṣáájú kí n dẹ̀ pé láṣáájú púpọ̀ ṣé òkìsíkí púpọ̀ so mi ò pẹ̀lú ẹni tí máa yájú sí. aṣáájú. mo bẹ́ẹ̀ tí ẹnìkan bá ju àwa náà lọ tó bá ti yájú sí ẹni tí yóò yẹ kó yájú sí rí àwa náà ò ní pọ́nlé. gangan tí wọ́n fi ń gbé mi àṣà nù. kan rẹ̀ lábùkù nù. Mọ̀lánà Sheikh Ahmad Labib àwa wà nínú búlù ní Markaz Sheikh Olodo ní Mọ̀lánà Sheikh Labib ti ń jí àfa níta. káàkiri ayé bá wọn. ẹ̀ẹ́dẹ̀sẹ̀ máa sọ. àwa ní Kotonu bí oṣù kan sìn àbọ̀sẹ̀ mẹ́ta mi àti wọn náà ni wọ́n jọ pè. so wọ́n á ní àjọṣe wá sí papọ̀ mú nílá àwọn jáṣáájú wa ẹ má sọ gbọ́ rẹ̀ àbáwọn ti mọ̀ wọ́n ni wọ́n ṣe kí wá ń bẹ̀ wọ́n láwọn ọ̀rẹ́ méjì làwọn pè. ẹ̀mọ́ kó dáa báwọn tí wọ́n bá sọ bẹ́ẹ̀ náà wọ́n ṣe ọ̀rọ̀ sọ ọ̀rẹ́ ni ànábì àtọlọ́hun náà kálukú ló kàn ní ààyè wọn ní ọ̀tọ̀ọ̀tọ̀ ọ̀rẹ́ ni olówólàgbà àti bàbá náà kíìbù ṣùgbọ́n àwa làwọn ó pè lọ́rẹ̀ àwọn ni ó pè ọmọ kéwọ́ àti àfáàní. Mulana Al-Markazi Doctor ọ̀rẹ́ làwọn àti bàbá Mudiru ṣùgbọ́n àwọn ni wọ́n sọ pé ọmọ kéwọ́ àti àfáàní. sọ bàbá mo kí yín púpọ̀ kí sábà wáyé ilé ìlẹ́lẹ́ kejì tí wọ́n dèmi àti yín papọ̀ tí wọ́n wà ní kí n ṣáájú yín sọ̀rọ̀ wọ́n gbọ́ àwọn lẹ́kí papọ̀ nú àwẹ̀ ọba kan náà àwọn tí òun ló jẹ owó ni owó ló pàdé ẹni nìkan pàdé owó náà méjèèjì wọ́n wá jọ pé wá papọ̀ wọ́n wá sí èmi ni wọ́n á ní kí n kọ́kọ́ sọ̀rọ̀ ńjọ́ náà wọ́n nígbà tí ẹ ti gbá díẹ̀ tó yẹ pé àbíkọ́ ọlọ́pàá tẹ̀lé wa ká tó gbé kú omi báyìí fún wa yìí kò ní ìdí àtúnṣe wá sí rẹpẹtẹ mo ní wá sí tá a ṣe ń báyìí ni pé ìwọ náà mójútó kínní bí wọ́n ṣe fi ọlọ́pàá tẹ̀lé ìwọ náà gbowó lọ lé nìyí wá sí ìtìjọ́ náà nù ẹ á tún pẹ̀rẹ̀ wá sí rẹpẹtẹ níbi tó ti gbowó táwọn ọmọ táwọn ti gbà kú lọ́wọ́ yàn mo ní má wulẹ̀ ṣàwùsù rẹpẹtẹ á ṣe wá sí ibòmí ìjọ mi mo kí mo fi wájú kí mo wá kí bàbá wa Ayinbo Lesu. bàbá mi àgbà Ayinbo Lesu. n táwa ò ní ẹ ti ní kílẹ̀ níta ní àwọn ò tí ì lọ́mọ tí a lè jòkó tì tí ayé ó torí ẹ̀ dáhùn báyìí àwọn ò tí ì ní. a ò tí ì ní ọjà tara wa. ó bá ti fẹ́ mọ bó ti tó máa wọ́n ra rẹ wò sọ eléyìí ó pẹ̀lú ń ta ti ní. àwa níbi tí a ti wà níwájú yín ẹ̀yin náà wá níbi tó wúwo tẹ́ ti wà níwájú wa àwọn olọ́mọ tá a lè pè yín lọ bẹ̀ báyìí tẹ́ gbadìyà báyìí. so àbálùbáríkà ti ń sọ fọlọ́hún kọlọ̀ ń ṣayé wa báwọn ni. Àmín ya Allah. gbogbo àwọn mọ̀yànmọ̀yàn nínú agbo yìí òun ni agbo yìí fúnra rẹ̀ ń kí agbo àwọn tó dá nǹkan mọ̀ la wà nírọ̀lẹ́ yìí. agbo àwọn tí wọ́n dá nǹkan mọ̀ la wà nírọ̀lẹ́ yìí. kò sí ẹnìkan tí ì ṣe rajulu mina rijal nínú àtòjòkó yìí ẹbí kálukú ti náwó bí ẹgbàá tí wọn máa tí wọn fi ṣe kìí ṣe pé owó yẹn ló ń gùn wá ẹwé tèmi náà ti náwó tí mo fún Saoty Arewa yẹn kìí ṣe orin yẹn mi èèfó lórí ló bá wọn. mi èèfó lórí ló bá wọn o. báwo náà. sẹ́fà mẹ́ta tó gbà lọ́ọ́ mi 75,000 nìyẹn. mẹ́ta 75 ní náírà rẹ̀. bí a lò márùn tí mo ń fún yàn 10,000 ni. sara ni. o rẹ mọ odò la gun orí ẹ̀ka tó gbà ṣe abẹ́tí gbàgbé ni. àgbo ni bàbá. agbodò kọjá ká tó gbá díẹ̀ nìní. adékòtò ní wọ́n ṣe wá gbé wa kọ́ ní odò táwọn ṣé òun kélé láfíńté mi ń kélé àkẹ́dẹ́jà kù. kọ́lọ̀ jẹ́ sọ̀ láyọ̀ àsìlọ́ọ̀rẹ́ àbọ̀rí. wọ́n máa gbé àwọn afá parẹ́ sínú omi
wọ́n wá ké sàlátù bàárí kan sẹ́ni kan sàlátù bàárí mú ní àfà èmi ò wí kankan ẹ ṣáàjì àsọ̀kalẹ̀ náà ogun tẹ́ bá rìkọ́ọ̀dù lórí omi ẹ má ti post yẹ àwọn tàwa ń wò ní gbòòrò o. ẹ jẹ́ abọ́lẹ̀ àtúnṣe. ẹ má jẹ́ abomi o èmi àtẹ́jọ́ ìnáwó jọ gbé tira àwa dira lọ́mú báyìí ṣé òun gbé abálágbá jẹ̀mí ń gbé abálágége. ọgbọ́nlógà. odò ńlá ni téèyàn ò mọ̀wé mo kí gbogbo ẹ̀yin ńláńlá yìí. tẹ̀wá nínú ago. ṣùgbọ́n gbogbo ìgbà tèmi bá ti wọ Èkó Aridunnu. àfisọ́hùnlá. fọwọ́ gbà. èmi á máa wí pé ọba tó ṣe mí lọ́mọ àtọ̀ndá bàbá alágége dákun máa ṣe mí lọ́ta àtàndá. ọba tó ṣe mí lọ́mọ àtọ̀ndá bàbá alágége dákun máa ṣe mí lọ́ta àtọ̀ndá. ọba tó ṣe mí lọ́mọ àtọ̀ndá wèrè pọ̀ náà tó yára mọ́gàsí náà tó ń sọ̀rọ̀ ọkùtọ̀ síbẹ̀ o. wèrè pọ̀ bẹ́ẹ̀ o. wèrè pọ̀ bàbá alágége o dákun máa ṣe mí lọ́ta àtàndá. ọba tó ṣe mí lọ́mọ àtọ̀ndá bàbá alágége dákun máa ṣe mí lọ́ta àtọ̀ndá. kò sọ ọmọ mọ́gàsí tó lè bá mi wí orin yẹn. tó lè dìde. ọba tó ṣe wá lọ́mọ àtọ̀ndá dìde fáfá wa. bàbá alágége dákun máa ṣe wá lọ́ta àtàndá. ọba tó ṣe mí lọ́mọ àtọ̀ndá bàbá alágége dákun máa ṣe mí lọ́ta àtọ̀ndá. ọba tó ṣe wá o lọ́mọ àtàndá bàbá alágége dákun máa ṣe wá lọ́ta àtàndá láyé. ọba tó ṣe wá lọ́mọ àtọ̀ndá bàbá alágége dákun máa ṣe wá lọ́mọ àtọ̀ndá. ọba tó ṣe wá lọ́mọ àtàndá bàbá alágége dákun máa ṣe wá lọ́ta àtàndá. ọba tó ṣe wá lọ́mọ àtọ̀ndá bàbá alágége dákun máa ṣe wá lọ́ta àtọ̀ndá. ọba tó ṣe mí o lọ́mọ àjàgbé lámúnúgún dákun máa ṣe wá lọ́ta àjàgbé. ọba tó ṣe wá lọ́mọ àtọ̀ndá bàbá alágége dákun máa ṣe wá lọ́ta àtọ̀ndá. ànàkúnmúlá ẹ wá jò. ànàkúnmúlá. Aridunnu. àfọ àgbà Aridunnu. àfọ àwọn yìí. Bulubulu ti sọ̀rọ̀. bulubulu kọ́ọ̀dẹ̀. olódò ti sọ̀rọ̀. àfisọ́hùnlá. lódò. kò ságbàlagbà tí bàbá alẹ́ arọ́bí ti sọ̀rọ̀. àlàárọ̀ wọ́n ti sọ̀rọ̀. tọ̀ntọ̀wí ti sọ̀rọ̀. tọ̀ntọ̀wí alimọ̀dì wọ́n ti sọ̀rọ̀. gbogbo àwọn tí wọ́n ti gbafẹ́ níbi báyìí ni wọ́n ti sọ ojú ọ̀rọ̀. wọ́n ti sọ ojú ọ̀rọ̀ baba Damufasir. Damufasir ti sọ̀rọ̀. wọ́n ti sọ̀rọ̀. àbáwá Gawusu Sabar. Gawusu Sabar wọ́n ti sọ̀rọ̀. àbá òní sẹ́ríbù. ọmọ ẹlẹ́yà náà ti sọ̀rọ̀. ọmọ ẹlẹ́yà náà ti sọ̀rọ̀. Aridunnu. Aridunnu. ẹni tí ó bá kàn ní ọmọ ń fún kí kálukú dákẹ́ kó gbọ́ dáadáa alẹ́ àti. ẹni tó bá kàn ni wọ́n máa ń fún. kì í ṣe ẹni tó máa ṣe jù. kì í ṣe ẹni tó máa ṣe jù o ẹni tí ó bá kàn ni wọ́n bùn. wọ́n bá jẹ́ pé n tó ń sọ fọlọ́hún ṣé ń jà níyàn burúkú ọlọ́jẹ́ mi náà kọ́ rúlé Aridunnu tó yẹ pé kò sí ní kádàrá pé ó kọ́lé ṣùgbọ́n ó nílé ni kádàrá wa nílé la kọ́ mọ́ ẹ̀ àkọ́ kádàrá pé ó kọ́lé àdúrà tó ń ṣe wọn ò ní gbà. ìkánṣu kan lọ ẹni tí èmi ti sọ fọlọ́hún ìgbà tí mo lo mọ́tò débi kan mọ́ ní mi níra mọ́ àwọn èèyàn ni ó máa fún mi kì í ṣe ẹnu ni wọ́n fi sọ yẹn wàá ṣiṣẹ́ tọ́ ẹ lọ sí ẹ jí ẹ mú fún òun ló kàn níjọ́ tí wọ́n tilẹ̀kùn nù bó wà ní wọ́n ti tilẹ̀kùn ẹ̀ kò sẹ́ni tẹ́ ẹ bá lókè yẹn tí èsè pé òṣìṣẹ́ débẹ̀ tí wọ́n bá ní ta ló sọ ẹ sọ pé mi ni àwọn tí wọ́n ní ti yá sùn fẹlẹ̀ ilmi wal ma'rifa wọ́n jòkó wọn kí ẹni tọ́lọ̀ ló kàn ní. gbogbo àwọn táyé lẹ pósítà wọn lónìí min ba'il wa qafiha láyé tá ń lò lọ́wọ́ lónìí àwa tá a sí ni wọ́n ti yá sọlẹ̀ awwalu ni ṣùgbọ́n àwa tó kàn ní. ṣé o fẹ́ gbọ́ dáadáa mo ń sọ fún dókítà àjọ pàdé níjẹ̀bú lọ́sẹ̀ méjì sẹ́yìn mo wá ń tú àrísà Sulaimana Dáúdà fún wọn àti nàmásálà ẹ̀yìnsá ṣé dókítà wò pé bolẹ́lẹ̀ tí ń rí la káyé tiẹ̀ nàmásálà ẹ̀yìnsá indalahi kamasálà Adam khalaka min turabi mọ́lọ́wọ́ ni baba Mudiru àti Sheikh Adam nàmásálà ẹ̀yìnsá ẹni tó máa ń fojú àrísà Sulaimana Dáúdà wo baba Mudiru kò sí tí ò ní pè wọ́n
ṣùgbọ́n tó bá mọ̀ pé inna masala Isa indallahi kamasali ìyẹn inna masala Abiba kamasali Adam tí a bá rí báwọn kò ní kọlu bàbá Mudiru láyéláyé. àwọn tọ́lá ti ṣe bẹ́ẹ̀ fún kawaasu ẹ̀ṣà ni wọ́n irú wọn ni bàbá àgbàdo bàmídé lámúnigun. kamasali Adam làwọn náà bí bàbá wọn ti rí gan apá wọn jọ dá wọn papọ̀ àti bàbá àtọmọ ni. ìtumọ̀ ẹ̀ ló gbọ́n. kì í ṣe kí wọ́n bí wọn bíbí ò gbọdọ̀ tó bá wọn. bíbí ò gbọdọ̀ tó bá wọn wọ́n jọ dá wọn pọ̀ ní. rárá bíbí ò gbọdọ̀ tó bá wọn ó gbọdọ̀ ṣẹ́kù síbi kan tá a fi mọ̀ pé bàbá lélẹ̀ ọmọ lélẹ̀. wọn ò ní kọ́ wá parí iṣẹ́. tí o bá ti wá ṣẹ́kù ẹ mọ̀ pé kámọ̀tálì ni kì í ṣe wàrísà Sulaimana Dáúdà. Yah Satar. bàbá àti bàbá yẹn ti parí àgbákò. ibi tí n ti mọ́rọ̀ mi bọ̀ rẹ̀ ẹni tó kàn ni wọ́n fẹ́ fún láwa kí ẹni tá a bá ba alákàtà ẹ̀ gbogbo ń tó dààmú fún tíwọ́ rẹ̀ ò bá tó kí ẹni tó Ọlọ́run bá ní kọ́wọ́ rẹ̀ tó pé kì í ṣẹgbẹ́ rẹ̀. bàtọ́lọ́ ní kí mọ́lẹ̀ dé sọ́dọ̀ Sheikh wa Jami àmì Ọlọ́run máa pè é bàbá kì í ṣe pé mo pẹ̀lú ẹni tó ń fún lákàntì owó àdúgbò wọn la wà yẹ bèrè lọ́wọ́ rẹ̀ báwọn. ẹ bèrè bẹ́ẹ̀. rárá. ìṣe wípé torí ẹ̀. rárá. kí bàbá ní wà sí àgbáyé máa wá ní bàbá. èmi èdè náà yóò rí Ọlọ́run ni ó ń fún lówó ló ṣe ń kí tani àti tani níwájú tani àti tani. Yah Satar ọmọ babalágége. ṣùgbọ́n tá a bá kóra wa jọ báyìí àwọn àfa bí ìran kan ṣe ń dìde nìran kan ń dé padà àwọn tó dìde àtàwọn tó ń dé òye ní gbogbo wọn. fojú òjò kò yìí kò wá wo pé ó dáa àti pàdé òde kan tó rí báyìí rí díjú kò wò ó lọ sẹ́yìn kò wo bí tó ti rírú ẹ̀ ṣerú ilé bàbá tó bí Aridunnu ló yẹ kó jẹ́. o ṣáà ti jáde gan o dẹ̀ ti lọ òde gan. ronú sí i. Sa'adatul mari Aridunnu Sa'adatul mari tiruwa ba ma kíyàn pé ó kú wájú ń dá kí lára rẹ̀ ni mo sọ. Sa'adatul mari. bulubulu lukadiri. filikani arbatun. lágbájá wà níwájú wa tá a dẹ̀ mọ́ pa jù lọ tá a bá ti bá mẹ́rẹ̀ẹ́rin lọ́dọ̀ rẹ̀ á kí. Sa'adatul mari. oríire ọmọ èèyàn. filikani arbatun. nínú ayé tá a lò lọ́wọ́ yìí nǹkan mẹ́rin la wá síbẹ̀. fasahatun. ká fi ahọ́n kọ́lé. èèyàn lè fi kọ́lé. ahọ́n l'Aridunnu fi kọ́lé. ahọ́n l'Aridunnu fi kọ́lé. fasahatun dinu thumma limali wal-adabu. thumma limalu wal-adabu. fasahatun dinu thumma limalu wal-adabu. Kotabiola. Sa'adatul mari. àwọn alárafa wa rèé. filikani arbatun. bá mi fún lágẹ̀ alẹ́gbẹ̀ẹ́ Aridunnu bẹ́ẹ̀ náà ni. fasahatun dinu thumma limalu wal-adabu. ọ̀dọ̀ Aridunnu bẹ́ẹ̀ náà. fasahatun dinu thumma limalu wal-adabu. lọ́jọ́ kó ń bẹ̀ yẹn àwọn tọrọ ń bá wí náà ni wọ́n wọlé o. Sa'adatul mari. kí gbogbo ntí Kotabiola náà dá ahọ́n lòun náà fi dá. Sa'adatul mari. filikani arbatun. ẹ dákun ẹ máa ń fún Kútì lága ń bẹ̀ yẹn kó jòkó. ẹlẹ́kùn torí Ọlọ́run Ìlọrin. ìwọ kọ́ ló dá wá sí wa sí méjì ntọ́ wà lára rẹ ló dá sí méjì. láyé ilé tàn ló lọ. Sa'adatul mari. ọ̀dẹ̀ ẹlẹ́lẹ́mi á ní wọlé wọn òun sọ nǹkan kọ́ mo ní sóòrì nǹkan mọ́lẹ̀ náà. ṣé o gbé nǹkan jẹ. kí ló tó ń wọ. sóòrì kọ́mọ́lẹ̀ ni tó o bá sọ nǹkan kẹ́ sóòrì wọlé. àbá wa mẹ́jọ ṣe bá nation. kí ló kún ẹ pẹ̀lú ntáyé fẹ́ sọ lẹ́fẹ́ máa gbọ́ ni àbí ntí Ọlọ́run padà sọ tá a bá pàdé ẹ̀. ṣé o tẹ̀lé mi wá. Sa'adatul mari. àwọn èèyàn kí wọ́n jòkó mẹ́ tó tó lọ. filikani arbatun. olówó lágbà àwa ti wà nínú ẹni tó pé bá fẹ́ sọ̀rọ̀ kó mọ tó fẹ́ sọ àwọn èèyàn ń kọrin kí mi bàtà kọrin yẹn mo tún wá tún yẹ̀ wò bàbá wa Ọláhùn mi ló kọrin yẹn fún mi pé ìmọ̀ tó pọ̀ kọ́ lélẹ́yìí ọṣẹ tó pọ̀ kọ́ lélẹ́yìí ẹ̀bùn tó pọ̀ kọ́ lélẹ́yìí
mo kọ́kọ́ wò dáadáa pé kí n tó máa lò mo ní ó bá tèmi mu wọn sọ pé mi ò lò rárá wọn ní kò pọ̀ ni. wọ́n ní kò pọ̀ ni mò ń lò ó. Sa'adatul mari èwo ni wèrè báyìí. fil kauni arbatun. èwo ni kò máa dẹ́mọ́ dàgbò. èwo ni kò máa táwọn èèyàn jẹ. kò máa táwọn èèyàn. ẹ̀yin àfa yìí tẹ̀ ló. wọn náà mọṣẹ́ wà yìí ṣe dáadáa ìwọ didi mọ́mù lu wa lọ́ra pẹ́pẹ́ yẹ wa mú dání lórí ọ̀kadà. Sa'adatul mari wa fọwọ́ kẹ yẹlé dání báyìí. fil kauni arbatun fasahatun. aláwùsá. dinu thumma limalu wal adabu. ó di 15 years ó di 15 years tí mo ti wà nínú ilé tí mo ń gbé mi ò jóògùn bẹ́ẹ̀ rí àwọn tí wọ́n bá gbé ilé wọn ọmọ ẹni tí wọ́n bá gbé ilé wọ́n èéfín òru rí lọ́dọ̀ mi kí ló ṣe báwọn àwa ń tẹ ewé mọ́lẹ̀ wọnú ilé yín. Sa'adatul mari babaláwo ni ẹni. fil kauni arbatun. ó ń gbẹ̀bí ni àbí kí ni egbò ìtàkùn tí wàá wá nínú ilé yín tó bá. Sa'adatul mari ẹ pákéjì iṣẹ́ yìí. fil kauni arbatun. òun fi gbá kọjá sí òun fi gbá jásùn kọjá sí òun fi kìnìún kọjá sí. gbogbo ẹnu ọ̀nà ló kún kínní. sọ̀rọ̀ àrẹ níbi táwọn èèyàn ní mọ ibi tí wọ́n wẹ̀ sí. tí yóò fi dàrú mọ́ ọ lọ́wọ́ dára rẹ̀ rú mọ́ ọ lọ́wọ́. wọ́n dábàá débi tá a ti ní tanra wa ẹjẹ́ àsòdodo ọ̀rọ̀ fúnra wa. ẹjẹ́ àsòdodo ọ̀rọ̀ níbi tá a bá ti ní tọ́ra wa jẹ́ irú ọ̀rẹ́ yìí a gbọ́dọ̀ tọ́ra wa. kí ló ń gbọ́n social media tó jẹ́ kó lọ́ọ́ da ogun lẹ́yìn nù. àti wọn paasi níjọ́ ta wà ń lé ké wọ́n fèlè nígbà tá a dénú ayé. Yah Satar ọmọ baba lágége. àwọn tí wọ́n paasi níjọ́ tá ń bẹ nílé ẹ̀kẹ́ wọ́n fèlè níjọ́ tá wọnú ayé ni. ayé láyé wà ayé láyé ń gbé. nínú ayé nílé ké wà ilé ẹ̀kọ́ wà. a wà lo ilé ẹ̀kọ́ dijọ́ kan ṣó fẹ́ lo ilé ẹ̀kọ́ tó máa fi kú ni. ayé ló máa gbé tó fi padà síbi tó ti kú. ó lè wọ yúnífọ̀mù kú náà. ó dáa kí ẹ̀kọ́ tí wọ́n mú ẹ lọ sí ẹ má yẹ kó dáa káyé tó ń gbé má yẹ. ọ̀dọ̀kọ̀ ni méjèèjì Sataru. Sa'adatul mari fil kauni arbatun fasahatun dinu thumma limalu wal adabu. Aridunnu ta ló wá kọ́ ẹ tó bá wùn. ta ló kọ́ ẹ tó bá wùn. Aridunnu. ta ló gbé ẹ débẹ̀. ta ló gbé ẹ débẹ̀. àtàwọn tẹ jọrú ẹ bẹ́ẹ̀ bí olóòtú yẹn náà. bẹ́ẹ̀ni. ó dẹ̀ yọ gbọ́rọ́ lẹ́rìn àwọn èèyàn ó dẹ̀ lọ wájú. bẹ́ẹ̀ni. mo ń yọ sí lọ́rùn lọ́dọ̀ àpọ́nlé mo ní kó lọ ra aṣọ kò tí ì ra ó dẹ̀ gbọ́dọ̀ ra èmi sọ̀rọ̀ dànù mi ò tí ì rí. ó yá jòkó jẹ́ kó máa tẹ̀lé mi lọlé. fasahatun dinun. gbogbo ẹni tó bá rí tí ò da tí àfáà yìí tó bá raṣọ gidi lọ́jà. tó o bá raṣọ gidi lọ́jà. tó fi ti ọmọ ẹ. tó fi ti ọmọ tó bí. tọmọ tó bí ò tí dàgbà tó. tọmọ tó bí ò tí dàgbà tó. àti wọ aṣọ òun. láti wọṣọ náà. ràáfẹ́ni tó ti dàgbà tí ò rẹni tí ó rà fún. ràáfẹ́ni tó ti dàgbà tí ò rẹni tí ó rà fún. Ọlọ́run wà yan ẹni tí ó ra tọmọ tiẹ̀ tó bá ti tó wọ̀. Ọlọ́run wà ra ẹni tí ó ra tọmọ tiẹ̀ tó bá ti tó wọ̀. Sa'adatul mari fil kauni arbatun fasahatun dinu thumma limalu wal adabu. ẹlẹ́kọ̀ọ́ ló sọ báwọn. fasahatun. gbogbo àwọn tí wọ́n kí ṣáájú wa tí wọ́n kí lára wọn nù ogun yẹn ló wà lára rẹ̀ àfáàyè balabalẹ̀ tá a bá sọ fún ẹ à ń tàn jẹ ni tá a bá sọ fún ẹ àní kò gbéraga ntòkù ló kù ntí wọ́n nílò tí níhùn. àwọn tí wọ́n kí ntí wọ́n fún ẹ ni wọ́n fún wọn. fasahatun. kìí ṣe pé oníkùndí tó pọ̀ o rẹ̀ ní tira kànáàsù tó pọ̀ kọ́ lù wà lọ́dọ̀ ẹ gbogbo ẹni tó ń fi kànáàsù ṣe fáàrí ẹ ló kó àṣedànù ó ti pè ó ti dáhùn náà. fasahatun. ó ṣàkànjẹ lẹ́nu. Àrídùnnú ṣé n bá wọnú ọ̀rọ̀ pẹ̀lú ẹ owó tó fẹ́ náà fẹ́ lè mi ni máa gbà lólé. fasahatun. but listen gbọ́dọ̀ mi dáadáa listen àwọn kan ni wọ́n sọ ibi tó kàn fún wa tá a fi mọ ibi tá a yà sí tá a bá fẹ́ sòde kó máa pẹ̀lú wa báyìí ní gbogbo gbà bó ṣe máa ń wọ̀n èèyàn tó Sheikh Labiru Mọ̀lánà Abdulatif Sataru tó jẹ́ àbúrò Sheikh Labiru ọ̀la méjèèjì ó ti pè wá pé ó ti tó ẹ̀mẹrin àá méjèèjì báyìí. tọ̀tọ̀ bẹ́ẹ̀. lọ́dún tó lọ mo torí ẹ change ticket wáyé láti Amẹ́ríkà ni. bẹ́ẹ̀ni Àrídùnnú. mo ní mo fẹ́ change ticket nítorí tiẹ̀ mo wà ní Colorado ló máa mi sọ oníjọba ìlú kù mo dẹ̀ ń bọ̀ lọ́dún yìí náà mo tún yí náà ni. ó wá jẹ́ gbogbo ìgbà tẹ́mi bá fẹ́ travel tí bàbá bá fẹ́ travel ni wọ́n máa ń fòde sí àdẹ sọ fún ẹ pé a fẹ́ travel. ìwọ náà bí wá léèrè pé báyìí ló ṣe jẹ́ àwọn ìjọ ń wura pé
torí ẹni tíra afalawusa. ayakumula. ẹni tíra àwọ̀ rẹ̀ bàbá tiẹ̀ mu. ẹni tíra àwọ̀ rẹ̀ bàbá tiẹ̀ mu. má tijú àti sá fún. má tijú àti yẹra fún má tijú àti jápa fún. fasahatun. má pàkéjì ayé rẹ̀ lọ́dọ̀ ẹni tíra àwọ̀ yẹn bá dọ́gba ẹjọ́ kábàámọ̀ ni. ẹjọ́ kábàámọ̀ ni. ìyàwó tiẹ̀ bá tiwa mu. tiwa náà bá tiẹ̀ mu Sheikh sọ fún wa lóde tá a ti pàdé. wọ́n ní gbàtí mò ń kí wọn pé ẹ kú oríire wọ́n lẹ́yìn náà kú oríire àwọn ọmọ yín kọ́pì yín ni. kálukú ní tó ń ṣe tó mọ̀ pé òun ló ń bẹ̀rẹ̀. n tí mo dàpọ̀ mọ́ wá sí mi tí bàbá lámúnugún wà bẹ́ẹ̀. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀. bàbá aláwùsá sọ̀rọ̀ bàbá lámúnugún ni mo kọ́ ṣe. bàbá lámúnugún bẹ́ẹ̀. akọ́ṣe bàbá. ìyẹn yé ṣe ìlànà mọ̀rìkàsí. kì í ṣe ìlànà mọ̀rìkàsí. òun ló gbọ́. bàbá lámúnugún kíkẹ́ àfàlọ́ wá sí sọ́ba òun wá sí bàbá lámúnugún lèmi àmà sábà wò tí n bá wá pàdé wọn máa wá fún ọ pé ẹni tí ò bá mọ ìyẹn ó lè má ṣe ìbà yín. bàbá lámúnugún ẹni tí ó bá mọ yín ó lè má ṣe bá ìbà yín. bàbá lámúnugún ẹni tí ó bá mọ yín ó lè má ṣe bá ìbà yín. bàbá lámúnugún ẹni tí ó bá mọ yín ó lè má ṣe bá ìbà yín. bàbá lámúnugún. tó o bẹ kéwòn lẹ yóò bá àwọn bẹ lọ òṣùlù bàbá lámúnugún o. àbá aláwùsá àyàkùn. ìtọ́lọ̀ ń fún Sheikh Aridunnu kí kálukú lọ wo báwo lòun náà ṣe fẹ́ lo ayé tòun látọ̀dọ̀ ẹ̀. lórí sin ara rẹ o. fasahatun. ká máa sọ̀rọ̀ kí ó yẹ èèyàn fẹ́ gbọ́ nínú tó fi mọ̀ pé o ti ń débi tó ń lọ́nu. kí ló sọ Kuti Abiola di ní ti gbogbo ayé ó ń bọ̀ wáyé wá ń ho CMC ni. kí ló wá sọ dà bẹ́ẹ̀. yọ tó ti rí pé àwọn òye tó bá ti ń pósìtì kìíní tẹ̀ máa pósìtì ń máa wá lọ wo àwọn ló ń fi wò ẹ̀ tó bá ti bá òye yẹn pàdé tó ti wò ó wò ó wá kú bó ṣe máa ṣiṣẹ́ tó bẹ́ẹ̀ ṣe pàdé ara yín. ó ti wò ó nù. báwa báyìí ọ̀dẹ̀lẹ̀ lomi ó kàn ń lo Facebook yẹn ni kò mọ́ ọ́ lò. ó ti wò ó kú bó ti mọ̀. mo ṣe wá sí kan èèyàn kan ńlá kan ó wá lò ń status yẹ ọ̀gá kan náà ó wá pè mí pé òun rí wá sí mi lórí kìnìún lágbájá mọ́ ní yẹn nípa tó ń darí ìlú iná ti rí mi wọ́n ti wà ní òun dè mọ́ lòdì. wọ́n wá súnmọ́ àgbàlagbà pé ẹni tí máa ń wó yẹn gbogbo gbà tí ò ti pè yẹn bóde ó ṣe pè yẹn fúnra ẹ̀. fasahatun. fasalu ala dhikri in kuntum la ta'lamun. dinu thumma limalu wal adabu. fasahatun dinu thumma limalu wal adabu. tó bá ń pe àwọn èèyàn tí wọ́n rán sí ẹ fúnra wọn mọ̀lánà àwọn tó yẹ kó ṣe é lánàá tó bá ń pè wọn fúnra wọn tí wọ́n fi rán wọn sí wọn níbi jíjẹ́ jẹ́ wọ́n pè é fúnra wọn. gbàtẹ́ ni yóò tádùn àbámi àgbàlámúnugun bámi àgbàlagbàgì mọ̀lánṣẹ́ Adamu tí ó wàá gbà lórí wa ló bá lóun fẹ́ ṣe Ramadan lecture lọ́wọ́ lé mi ni wọ́n fẹ́ pè gbogbo olówí káwọn àgbàlagbà fún wọn. fasahatun dinu thumma limalu wal adabu. fasahatun dinu thumma limalu wal adabu. àga àwọn kan la bàbá olówó làgbà àwọn táwọn wí tí wọ́n jẹ́ èèyàn ń ọ̀dẹ̀lẹ̀ lómi àfàlàwọ́ta. ọ̀dẹ̀lẹ̀ lómi. ó pàdé ẹni tó ní tó ní. ó pàdé ẹni tó ní tó ní. òun wá ń pè ní gànámù. ó wá ń pè ní gànámù ó yọ ọ̀dẹ̀ báwùn. ó ń polówó ní gànámù ẹni tó ní tí wọ́n gbà bẹ̀ tó rí. owó ọṣẹ ò rí ẹnìkan rí láì wẹṣẹ wá ń pè ní gànámù tani gànámù náà méjèèjì. níwọ̀n tó rówó lé sàn tẹ́ ń tó rówó tó fi ra lé. ẹnìkan ní kò bọ̀ ní mọ́kà ń pè ní gànámù ìwọ tó lè dé kẹjà fúnra ẹ. wọ́n máa fi gànámù sínú orúkọ ẹ̀ wọ́n gan ní gànámù. fasahatun aginamu gan. ni wọ́n. bolo wí abúlé. dinu thumma limalu. thumma limalu wal adabu. o ní pàdé àgbákò. fasahatun dinu thumma limalu wal adabu. gbogbo ẹ̀yin tọ́lọ̀ ń bá ní káwọn yín mú bí àwọn tí wọ́n sọ̀rọ̀ mi báyìí tẹ́ bá ní wọn tẹ́ jẹ́ àfa wọn àbáwọn tó bá jóbi wọn ọ̀la yín tí ó sọ yín dẹni tá yóò máa pè ló wà lára àwọn ọmọ. Ọlọ́run ti fi sí wọn lẹ́nu. ẹjọ yan àfa mi torí Ọlọ́run ẹjọ kìí ṣe gbogbo ẹni tó lọ lé kí ló máa ní fasọ́ha gbogbo ẹni tó lọ lé kí ẹjọ torí tọ́lọ́run ẹjọ àfa mi torí Ọlọ́run àtàná maham. fasahatun. àfa yìí gbogbo ẹni tọ́lọ́run bá ní tí o bá ti dèèyàn òun ní òdèèyàn fúnra ẹ̀. òdèèyàn fúnra rẹ̀ téèyàn bá ti ní fasa. dínún fasọ́hatun lè wà kó má lẹ́sìn
ẹ̀sìn tún pẹ̀lú ẹ̀. Thumma al-mal. Aridunnu. Ó wá kó sínú àpò wa ná fún wa. Ó mọ iye ọdún tó fi kó ń tó ná fún wa lẹ́ẹ̀kan yẹn jọ. In tó jẹun náà bẹ́ẹ̀ náà ni àlẹ́ Adam. Tó o bá lẹ́kọ̀ọ́ bẹ́ẹ̀, wo ma àwọn àfáà rí ju ẹ lọ ẹlòmíì rí ju ẹ lẹ́nu àwọn àfáà. Àìpéjọ síwájú ilé rẹ̀ bíi tiẹ̀ yìí kò ní jẹ́ káyé kí bíi tiẹ̀. So mo pé ó ní lọ ju lọ́nù account. The value of money is for spend. It's for spend. Iye owó ní kánà. Wọ́n ń pè lágbájágbá. Tó bá ti já ẹjọ́ tó bá ti já 50,000 ó dùn alẹ́ nìkan lórí 100,000 200,000 naira. Ibi tó kó jọ sí òun kò lè ra iyì wá báyìí. Bẹ́ẹ̀ ló lówó lágbà tó bá pè gbogbo àfáwà ni wọ́n lọ́la àánú gbogbo àwa lọ́mọ kéwù. Ẹ bí tẹ́ tọ́ dé ládùúgbò bẹ́ẹ̀ ti ń náà tó yẹ kẹ́ kọ́ lu létẹ́ kọ́hún. Tó yẹ kẹ́ tún kọ́ lu létẹ́ kọ́hún. Hafizahullah. Wọ́n tó wá kó jọ tó nana torí pé òní ta lè torí ẹ̀ wá jókòó síwájú ẹ̀. Wàlẹ̀ ẹ̀ o dẹ̀ fẹ́ òun ní ààrẹ wa ń já àwọn eléyìí gbọdọ̀ Aridunnu ó pè wá lórí fóònù adẹ̀ ń bọ̀. Bẹ́ẹ̀ni. Báwo ló ṣe ní wálé wa tó ní dààmú. Ìmú tó ti sọ kalẹ̀ yìí kì í ṣòwò tèmi nìkan ó ti sanwó ọjọ́ mi tó bá tó fẹ́ bímọ. Tó bá tó fẹ́ bímọ sí ó ti san lẹ̀. Allahu Akbar. Ó ti sanwó ẹ̀ ìwọ máa san tiẹ̀ gbogbo gbà nítorí ògbọ̀. Thumma al-mal wal-adab. Ó máa sọ lọ bẹ́ẹ̀ ni. Ó máa san gbogbo gbà ni. Ó máa san gbogbo gbà ni. Afa Abdulwasin. Abakakumullah. Ìtọ́lọ̀ ń wá ṣe fún gbogbo alápapọ̀ ní ìṣẹ́jú kan kí ṣé o lè bá a sọ̀rọ̀. Gbogbo ata jòkó níbi ìbàyí pátápátá falawusa. Gbogbo ata jòkó láyé yìí pátápátá. Ìtọ́lọ̀ ń ṣe fún gbogbo wa yìí. Ìtọ́lọ̀ ń ṣe fún gbogbo wa yìí. Ìjà àfa ó mọ̀ pé oore wa ni. Ẹ jẹ́ lọ mọ̀ wípé oore wa ni o. Kì í ṣe oore àfa Aridunnu nìkan. Làwọn ṣíríbù lè yá mi wọn alákùn ṣíríbù yá mi màálù mi. Ó ti jòkó lóde àdó àmì Ọlọ́run jọ́tà mi Ọlọ́run sílé tẹ́nìkan mọ̀ pa Aridunnu ló jòkó mbẹ̀. Alhamdulillah. Njọ́tà ga kan láyé jòkó tòun náà yìí. Ó rè é. Ó kàn náà. Lílá ìlàhà. Abakakumullah. Wọ́n náà jòkó lẹ́yìn. Kò sọ pé òní padà pé àwọn èèyàn tí wọ́n padà jòkó tiwọn náà. Ètò ìjà burú ni kí wọ́n ti rí ẹ kí wọ́n láwọn rí ẹ mọ́. Aburú nu kí wọ́n ti rí èèyàn kan láwọn kò burú kí wọ́n má ti rí ẹ báyìí. Ètò burú jù ni kí wọ́n má rí ẹ kí wọ́n tún padà rí ẹ náà. Kọ́ndẹ̀ má tún rí ẹ. Ó tẹ̀lé àwọn èèyàn ó rin gbogbo orin ẹgbọ́n tí Sheikh Ismail sọ́mọ ẹlẹ́kan wọ́n ní a máa dun àwọn àfáànù níjọ́ tí ò tí ì ní tí ò bá fi kọ́ra níjọ́ yẹn kò ní lè ṣe lónìí. Allahu Akbar. Jagun gbogbo yẹn àgbàlagbà tẹ́ wà níbí báyìí àdúrà tẹ́ máa ṣe fún àfa àwa yìí ni pé Ọlọ́run má pa mọ́ wa lọ́wọ́. Amina. Abẹ́lẹ́ fún Haji Abdul Qadir. Ẹ bá ń ṣàmì fún torí tọ́lọ́run. Amina. nù tẹ́mi èé ṣe kí n kọ́ mi èé kọ̀wé lọ òde. Ṣùgbọ́n gbogbo ẹ̀ ń ṣe kọ́mí ńgbà tí mo jòkó mi báyìí. Wọ́n mú báyìí rò mú kọ́ àti tí màá rọ lórí mi báyìí náà. Ni o gbàgbé àbáwá tí wọ́n náwó mẹ́lẹ̀ kan yẹn. Gauzu Shabad. Ó tún wá gba máìkì ó tún wá náwó. Ó tún wá ná mímọ́. Ó ná owó. Ó tún wá ná mímọ́. Tí yẹn bá lè náwó báwọn kì í sábà lè ná mímọ́. Tí yẹn bá lè ná mímọ́ báwọn kì í sábà lè ná owó. Àmọ́. Níwọ̀n kí mi náà ti náwó gan mi báyìí. Mo tún wá ná mímọ́. Nítorí ẹni tá a ná fún wa náà dànù. Alhamdulillah. Bàbá onílé tuntun. Bàbá olóde ẹ wo aṣọ tó wọ̀. Ó wá polówó aṣọ. Ẹ wá polówó aṣọ ń bí. Ṣebí lè ti ju aṣọ lọ aṣọ tẹ́lẹ̀ mi wọ̀ tí ò ní lè tí ó máa wọ̀wọ̀ nǹkan. Bẹ́ẹ̀ni ilaha. ó fa aṣọ gbé inú. Lan tablughal majda. Ẹ wà fà YouTube ní ìsìn. Kò tí ì kan aṣọ lọ́dọ̀ tiẹ̀ kò tí ì kan aṣọ lọ́dọ̀ tiẹ̀. Kò kaṣọ lọ́dọ̀ tiẹ̀. lọ́dọ̀ tiẹ̀ kò tí ì kaṣọ. Lọ́wọ́ ibi tó máa káṣọ sí. Lọ́wọ́ ibi tó máa kó aṣọ sí o tí níbi tó máa kó sí òkú. Lan tablughal majda hatta talqa sibra. Ṣé wardrobe là ń bẹ́ẹ̀ sọ ni? O ti gbọ́n ju o ti gbọ́n ju. O ti gbọ́n jù Aridunnu. Ọlọ́run afọláàrẹ àfọgó rẹ bẹ̀rẹ̀. Àfọláàrẹ àfọgó rẹ bí bẹ́ẹ̀. Lórí Alfa wa Sheikh Abdul Qadir. Lórí àfọwọ́ àgbà Sheikh Abdul Qadir. Àwọn èèyàn máa ń di ọ̀rọ̀. Àwọn èèyàn máa ń di ọ̀rọ̀. Àwọn èèyàn máa ń di ọ̀rọ̀. Bòlòbúlù náà ló gbọ́dọ̀ jẹ́. Bẹ́ẹ̀ ló gbọ́dọ̀ jẹ́. Wọ́n rán mi létí ọ̀rọ̀ bíi ọdún mẹ́jọ tí mo ti sọ. Wọ́n rán bàbá létí lọ́rọ̀ bíi ọdún mẹ́jọ tí wọ́n ti sọ. Pé Aridunnu yìí ó ti lògbà kan tí ò lè pè wá. Pé wọ́n ti lògbà kan tí wọ́n lè pe irú ọmọ lánàá. Ó wá dúró dìgbà tí ó lè pè wá. Step down. Dìgbà. Àwọn kánṣu òde fún. Ajode rẹ kọlu àfáàyò. Ilé bàbá Gàrú ni mo ti ń bọ̀. Bẹ́ẹ̀ni lẹ́gbẹ̀dá. Nígbà tó fẹ́ kan wá sí tí wọ́n rẹ̀ gbó ti máa pẹ́ mo ní ẹ bá ń fún bàbá onímájèsì. Ẹ bá fún wọn wá sí. Ẹ jẹ́ àwọn òṣèwà sí níbí. Mo dẹ̀ ti gba 200,000 mo yá àdìjẹ́ gómẹ̀. Ẹ jẹ́ máa lọ dọ́. Àfáà YouTube. Àfáà YouTube. Májòdè rẹ kọlu àfáà YouTube o. Ọlọ́ ni o. O ṣe àsábà ni. Àsára fúnra rẹ ni o. Àsábà límọ̀dẹ̀ ni kì í ṣe àsábà mùsùlùmọ̀.
mo fẹ́ ṣàdúrà fún ni bá ń tẹ́wọ́ méjèèjì báyìí. àbá yìí tó ẹ dákun ẹ tẹ́wọ́ ẹ ní ṣòwò. يا جيرة الحي أغيث الفتى بلبل الكالي. tẹ́wọ́ báwọn náà máa wí bá من بكم يرجو بلوغ المنى سألوا إله العرش في نصرة وهو الذي يرجى الكشف الوجل قد قلت أدعوني إليكم أستجب إلا دعوناك بصدق الأجل قد قضي الأمر وكلنا أجل قد قضي الأمر وكلنا أجل. ẹni tó bá fẹ́ àṣeyọrí kó bá ń kí fatia méjì méjì jẹ́jẹ́ fún. ẹ kó bá ń kí fatia méjì jẹ́jẹ́ fún wa youth. jẹ́ n sọ̀kalẹ̀ sí ibà kí n wá mú fún ọ̀gá mi. bàbá wa láti Markaz Sheikh wa Habibullah Akinwumi. iṣẹ́ tí àwọn kan ṣe pẹ̀lú babalágége lánàá kò tó ń tẹ̀yìn nìkan dá ṣe lónìí. níjọ́ tí yàrá má gbọ́ bàbá mọ́ lẹ́yìn wá ń ṣiṣẹ́ ká gbọ́ wọn. ẹ̀rẹ̀ ti ṣe bí a ti pọ̀ tó Markaz ẹ̀ wá wá náà tága yóò fi wá síwájú padà. tẹ́ ẹ̀ bá dẹ̀ rí irú iṣẹ́ yẹn ṣe ni ẹ̀ náà mọ nọ́mbà yẹn ní Markaz. ṣùgbọ́n ìtẹ́ rí ṣeun ẹ̀ wá mọ iye àwa tẹ́ ẹ̀ yálẹ̀. ìtẹ́ wọn ń ṣe lọ́dọ̀ babalágége kò tẹ́ ẹ̀kọ́ tẹ́ ẹ̀kọ́ wa mi báyìí. kílẹ̀ ẹ̀kọ́ tí wọ́n kọ́ wa wọ́n ní tí ò jẹ́ kí n sọ̀rọ̀ àwọn èèyàn ò mọ̀ pé kì í ṣe gbogbo òde tí wọ́n bá ní fọ̀rọ̀ lọ́yàn náà ó yẹ kéèyàn lọ bẹ̀. wọ́n ní táwọn ò fi sọ̀rọ̀ nù kó máa jásí pé ó dìgbà tó máa tó fẹ̀rọ̀ lọ́yàn kéèyàn tó lọ sí òde. wọ́n náà mú dání lọ lé báwọn ó lè má kàn ẹ́ lé ní apàdà kàn ẹ́ lọ́la mọ́ bàbá yín. ilẹ̀ tí Sayyida Rashida èmi náà ń kọ́ lé kéwú lọ́wọ́ ní ó kàn wó lórí social media báyìí. wọ́n kàn rí ni o. àbúrò rẹ̀ gíṣkí ló bá pè mí pé àwọn kan wá mi bọ̀ láti kó wọ́n mọ̀ ní kọ́ máa lọ ilé iṣẹ́ ọmọlé mi ni. ó ní wọ́n fẹ́ rí mi mo ní kí ló dé lálẹ́ mi èrò ń jẹ́ làbí lálẹ́ ó lè làáfà mi náà ló jẹ́ káyàkì lápá òun. lọ́jọ́ pàdánù. gbogbo àni ẹ̀pẹ́ ń ẹni sọ̀rọ̀ tó fún lápọ́ìntmẹ́ǹtì wọ́n lọ fẹ́ rí ẹ lálẹ́. ẹni tó wá pè é kó fẹ́ ṣiṣẹ́. ó wá ní sọ búnú wèrè kan ṣiṣẹ́. ọbẹ̀ pa ọ́ nù. ohun tí ó mú ẹ lọ sàárè nù. ó lọ́nu a máa sáyé lọ. mo ní mi ò lè rí wọn dọ̀la ó ní kí ni yẹn máa bọ́ tí n bá dúró. mo wá padà lọ́nu lé àfa làwọn sábà padà lọ́nu lé. bàbá padà lọ́nu lé. mo lọ. ó ti yé torí ó gbẹ̀kọ́ ayé ni. mo lọ so kíní kan mọ́ra. bàbá ní bàbá àgbáyé ọlọ́run. mo lọ so nǹkan mọ́ra. bàbá lọ so nǹkan mọ́ra. tó máa gbé kiri. wèrè nìyẹn jẹ́ kí wọ́n máa sọ fẹ́ kí wọ́n kì í lo tíra lọ mọ́sálásí ètò bá lé ìwọ ni kò máa lò. ètò bá lé ìwọ ni ó máa lò májà pẹ́ẹ́dà májà fi kàṣíkọ́sì ayé jáyé lọ ní. jẹ́ kí àyà kan fún ẹ kó lọ tu wàá mẹ́mọ́ sáko láti máa wá sí ẹnu kò. fàwọ́ fẹ́ àyín ṣàtẹ̀ rọ́ọ̀dìyà ẹni tó bá mú ayé rẹ̀ wúwo. tó mú wúwo fúnra rẹ̀. tó mú wúwo. láyọ̀kì. wàá mọ̀ ká fatima wá sí ẹnu wò ẹni tó bá máa yẹ ń fúfú yẹ. bọ́bá ní ayé ò jẹ́ nǹkan. fàwọ́ mu wàá wùyà. wọ́n ló gba yóò fò. That's your problem. níbi táwa yìí. wọ́n ṣe tẹ̀síìrì ẹ̀ ń lé tó bá délé. Sayyida. ilẹ̀ Rashida yẹn wá ní ìgbà tí màá padà délé Sheikh mo wá bá tírélà mọ̀lánà mo wá bá tírélà tó kó sìmẹ́ǹtì wálé mi. full loaded. 200 cement. mo ní ẹṣin bí kan ya ni. ṣé bí lẹ́nu ń bọ̀ ṣá. níbi ilẹ̀ máa já sí ẹnìkan ló ní káwọn já kọ́ má darúgbó àmọ́ ní rárá kọ́ wá wá láti ilé ìwé láàárọ̀ la ìjà mọ́tò ọ̀hún. ẹjẹ mọ́tò ọ̀hún ẹrù olè bò àgbáyé. 200 cement ta ló ní kí n kó wá wọn ló ní kọ́ má darúgbó mo ní wà láàyè níjà. lásìkò yìí. ẹbí ilé rẹ̀ tẹ́ bá rí ẹ pé tọ̀hún ó ló ní kọ́ má darúgbó mo ní ẹ máa kó padà lọ ibi kan mo ti rí tí mo fi ń kó bọ̀ tẹ́tẹ́lẹ̀ lọ́wọ́ ni ó dà ẹ jẹ́ ká pè wọ́n náà bá pè wọ́n bá ní bàbá mi fẹ́ kán dárúkọ mi Rashida wà ní kán má dárúkọ ẹ tí ẹ má ṣe wèrè fún gbogbo ayé ló ń gbọ́. tí ẹ bá sì ṣe dáadáa náà kákún jẹ́ kí gbogbo ayé mọ̀. ká gbogbo ayé mọ̀ náà ó fún wa 200 ó tún wá fún mi ní 500,000 ní kí wọ́n fi sí cement 8,000 ẹyọ kan lọ́nà 200. calculate it 7,600. mo kọ́ lé kéwù yẹn ọ́fíìsì yẹn mo kọ́kọ́ kọ́ tán mo wá fi yòókù yanjú. ó wá fún wa ní 2 million ó ní ká fi bẹ̀rẹ̀ ilẹ̀ masalasi. wọ́n dún àwọn bẹ́ẹ̀. afa youth. àfa kan fi 1 million sí. lẹ́sẹ̀kẹsẹ̀ wọ́n fi 1 million sí. ẹnìkan fi 500 sí. ẹnìkan náà sì fi 500 sí. mo rò pé ta rí nù. alẹ́ atik. afisahullah. n ta fi ń pè yín n ta fi sọ pé ẹ filẹ̀ pẹ̀lú mi ọlọ́run níjẹ́ ó ṣẹlẹ̀ sí yín. amiina. ṣé ẹ wá bá mi bí ni àbẹ́ dàmí lóhùn látọ̀ tó jọ mi àwọn mọ́tò tí kò ní kọ́kọ́rọ́ tí wọ́n máa ń sàtẹ̀ látọ̀ yẹn ó máa ń hàn ju tó ní kọ́kọ́rọ́ lọ.
táṣà máa ti kọ́kọ́rọ́ bọ̀ tó ṣe ní. Al-Atiq. ẹ lànà fọ́jà rẹ o. ẹ dẹ́kun ẹ lànà fọ́jà rẹ o. Al-Atiq. ẹ lànà fọ́jà rẹ o. ìwò báyìí dáa. Honorable Alade. Honorable Alade. Hafizahullah. kí àwọn náà máa. ẹ máa bọ̀. Wọ́n ní káwọn náà máa bọ̀. Ẹnjìníà ńkọ́. àgbòrò àkùtì Abíọ́lá náà kò sí tí ó fi kún lé ní. Abíọ́lá. ó ti lówó gan. oṣù kan ló fi kọ́ ilé fún ìyá àti bàbá ẹ̀. lọ́wọ́ kan irun tá a fẹ́ kí n máa ṣe fóbi rẹ̀ nù. wọ́n ń wo lórí social media. ó tún náà lọ ájì máa tó rán tán dé. Abíọ́lá. ájì ọdún méjìlá kúùtì 2 years láti rí àgbẹ̀ ó ti gbàgbé. ó ti pẹ́ mọ́kà. mọ́kà tí àti kì í rán mi lọ. Owó yẹn ti tán. wá ọ̀rẹ́ ẹ̀ ti fún mi 200,000 owó kéye wọ́n fi tíìrì sí kó jẹ́ 5. ṣé ọmọ dáadáa ó máa ṣe bẹ́ẹ̀ tiẹ̀ èmi ti gà sára kí n tó kó nílé. òun ṣe bẹ́ẹ̀ tiẹ̀. àbíbó ni cute. arìnrìn ni ẹ máa ṣayẹ bó bá ṣe ń wọ̀ ẹ́. máa ṣàyẹ̀ rẹ bó ti wẹ̀ sọ pé kò sí. ṣá máa tàǹbà ayé tèmi. má tàǹbà ayé tiwa ní. Olódò. èlò ẹ fẹ́ pẹ̀lú owó ẹ yẹn. dákun owó ìdílé tí ń fa ìbáhùn. èmi ni mò ń sọ̀rọ̀ kì í ṣe òun ló ń Yah Satar ní sọ̀rọ̀ sọ̀rọ̀ o. èmi ni kẹ́ ẹ fèsì báyìí ọmọ o. baba Lágége ni o. wọ́n ní low quality Atiq travel and tours tèmi náà wà nù ambassador wọn. bẹ́ẹ̀ni Masha àgbáyé Allah. mẹ́mbẹ́. wọ́n làwọn fi 2 million sí. máa wo bó ti gbọ́. gbọ́gbọ́gbọ́gbọ́ ó tóbi lọ́dọ̀ àlẹ́ Atiq àlẹ́ Atiq tóbi lọ́dọ̀ ẹ̀ ṣùgbọ́n èmi tí mò ń sọ̀rọ̀ náà owó kí n tó kù ní. Sataru bẹ́ẹ̀ni. ṣé o gbọ́ báwọn. èmi yóò wá fẹnu àgbàlagbà sọ fọlọ́hún nínú tí wọn kì í wá tìló kan Ó kan. gbogbo nǹkan ó sọnù ó kàn ò ní sọnù. tẹ́bá dórí 9 ẹ ní rí òǹkà mọ́ ẹ wà lọ wá ọkàn tẹ́ fílẹ̀ sẹ́yìn ẹ dá padà ẹ wà fi tí ò sí pẹ̀lú ẹ pé ní 10. kò lè ṣe é pé. Mẹ́wàá nù. tẹ́bá dé 99 ẹ mọ bí tẹ́ fowó kan lẹ̀ sí ẹ tún lọ ránṣẹ́ pé wa ẹ fi òdo méjì sí ó di 100. Masha Allah. ó kàn tẹ́bá dé 1000 wọ́n náà pé ó kan kì í sọnù táwọn ẹgbẹ́ yín bá ń sọnù ẹ̀yin ò ní sọnù. Amiina. ó ti rí bẹ́ẹ̀. má wulẹ̀ fún mi lówó àdúrà àwọn múra àtijọ́ yẹn mò ń sọnù ẹnu. Masha Allah. ẹlòmídà ẹ dákun ẹlòmíì. àfa YouTube ẹ fèsì. má ṣe bẹ́ẹ̀ lọ́la o pé àwọn ṣé bá aṣíwájú kẹ́tọ́ máa gbowó Má ní ṣe èsì irú ẹ̀ o. o ìwọ tèmi ní omi èsì bẹ́ẹ̀ o èèwọ̀ ọmọdúnwàsí àgbáyé ni o. parí wáàsí kó máa lọ ni ó ti Wá gba fùndúkù tí mo máa sùn ìyẹn ló. tó mú dẹ̀ tó rò pé ẹni tó fowó gba fùndúkù àfi ká Tó tún ṣiṣẹ́ ṣe adíyá bẹ́ẹ̀ mọ̀nà. ó dẹ̀ ṣe adíyá tó ó ṣe ṣe é pín adíyá tó ṣe é. tọ́ ṣe é ṣe pé yẹn ṣe òbí lọ. Aridunnu onídàrí kò ṣe o Honorable. tó bá tún yọ jù bẹ́ẹ̀ tó bá tún gbọ́n lẹ̀ kó náà ti mi ti máa sùn sí o Honorable ẹ bọ́ mi ná ẹ bọ́ bàbá alágbàjì ẹ bọ́ bàbá alágbàjì ẹ̀gbọ́n bàbá mi àgbàlagbà jì mọ̀lá nẹ́lẹ̀bì. èló lẹ fún ọmọ yín ó yà ń pariwo ẹ jẹ́ ń pè yín ẹ jẹ́ ń pè yín ó fẹ́ kí ẹ dọ́dọ̀ mi kí mi náà dọ́dọ̀ yín àṣà nítorí mọ́sálásí yìí náà. wọ́n láwọn náà fi 500,000 sí Allahu Akbar. tó gbọ́ báyẹn àfa aláwùsá abgakumullah. àwọn nǹkan méjì kan bẹ àwọn kan méjì kan bẹ. àṣẹ ara wọn kò sí tó wà lára ẹ̀ àṣẹ ara wọn kò sí ti ń bẹ lára rẹ̀. wọ́n láwọn méjèèjì yẹn wọ́n láwọn méjèèjì ni. wọ́n lọ́ má jẹ́ kúkú má òjijì jẹ́ kúkú òjijì. má jẹ́ kú sọ́nà bí má èéfín jẹ́ kú sọ́nà bí èéfín. la hawla ẹlòmíì ẹ mú wá sọ wá. ẹlòmíì Abíọ́lá. ẹlòmíì ẹ̀yin òfin mi ní múra yẹn fowó ránṣẹ́ ẹ o mú wá o ẹ mú wá o. Abíọ́lá ó yá. ẹ̀yin fowó ránṣẹ́ o Duty. coach Abíọ́lá Lẹ́yìn tí- kí ni muslim dẹ̀ mi kú tẹ̀lé Abíọ́lá náà Sheikh Abdul Ghaffar. Abdul Ghaffar yà á fi ṣe òsì. kọ́kọ́ bọ̀ ó tún ti ń ṣe fíìmù kan nísìnyí obìnrin ni alájà ẹ̀ alájà risi. so ti bá a sọ̀rọ̀ ṣe sọ àfi kò sọ ó ti gbé ayé kan rí ó pàtàn rẹ̀ fún mi níjọ́ táwọn èèyàn kó ogun tì í alhamdulillah. tí wọ́n rò pé àwọn yọ kúrò níbi tó fẹ́ gbẹ́gùn kè la ilaha illallah. wọ́n wá kó bá oore o. ó ní sheikh àwa ní múra ní mọ́kà ó ní lẹ́ni ìdáyé ọdún tó lọ ibi tí mo wà ibi tí ò ṣe tọrọ ni. Allahu akbar. alhamdulillah. ẹ wá bọ́lá ń ṣe gbá yé gbà ó ní padà sẹ́yìn mọ́lá ilá yẹ. Amiina. Ahlan bi sirri. bá ń pe Allahu akbar. Allahu akbar. wá. àjọsọ 300 yẹn kọ́. ọdún méjì sẹ́yìn ṣètò ẹ̀ ó lóun fi 1 million naira ó sì ti sẹ́ndì ẹ̀ báyẹn. ó ti Allahu fẹ́ akbar. díẹ̀ kì í ṣe pé lẹ́nu o. 1 million ọ̀ya òní o. kó máa wo bó ṣe máa ṣètò kó fẹ́ ṣáàdìyà wa kó máa lọ fún wa ní 20,000 àwọn náà máa gbarú ẹ̀ fún ẹ padà tó bá ti yá.